gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dáadáa ẹ̀yin dà, ẹ̀yin ọkùnrin ṣe kan sùn lọ ẹ̀yin dà, ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ṣe ẹ̀kan tẹ́ ẹ máa wò tí ó sì rẹ̀ yìí tẹ́ ẹ máa mí wo lẹ́yìn dà. Gbogbo yín àdúrà wa ló máa gbà o. Fídíò tí ẹ̀ ń wọlé nìyí mo sì mú wá ti pẹ́, àwọn èèyàn sì rà á, inú wọn sì dùn, wọ́n rà káàkiri àgbáńlá ayé, kọ́mẹ̀tì pọ̀ rẹpẹtẹ, voice note ò lóǹkà. Ẹ̀yin tẹ́ ẹ rà á ẹ rí pé ẹ ra nǹkan tí ò dáa, ẹ̀yin tẹ́ ẹ sì rà á tẹ́ ẹ ní pírọ́blẹ́mù ṣe kan sùn lọ, ìyàwó yín kò ní díyàwó níyàwó o. Àṣẹ Ọlọ́run ni kéèyàn bọ́yàwó ẹ̀ lẹ́nu, kó bọ́ lábẹ́, kó bọ́ lára, ẹnu ní kẹ́ ẹ fún lóúnjẹ, ara ní kẹ́ ẹ pa kó máa rọṣọ oríṣiríṣi, abẹ́ ní kẹ́ ẹ ṣe déédéé. Ìwọ ọkùnrin tó jí làárọ̀ tí gbọ̀ọ̀là ẹ tí ò dúró báyìí kó dúró, tó ò ní agbára láti ṣe báyìí, ìwọ ọkùnrin ọ̀hún àlọ́ sì péye. Fídíò yìí ẹ̀yin tẹ́ ẹ ti wò ó tẹ́ ẹ ń béèrè mọ́ lómi tútù, ẹja òjijì tẹ́ tí ẹ sọ yẹn, àmọ́ ẹja òjijì ó jí ara wa ní tòótọ́ o, àti ẹ̀rí àti ẹ̀mọ́. Tẹ́ ẹ tún béèrè pé ọlọ́gẹ̀dẹ̀ yìí gan èso ọ̀hún ẹ̀ ti ẹ̀mọ́, òun náà nìyí olùkúndùn ọ̀gẹ̀dẹ̀ ni. Ṣé bí ẹni pé òun náà fúnra ẹ̀ náà ó jọ asíláwí, ó jọ gbòlà, àbí ó jọ gbòlà, ó jọ gbòlà. Ẹ wá wo nǹkan, ṣé ẹ ti rí iṣẹ́ ní bẹ́ẹ̀ ṣe ń wò yìí, òun nì, òun lẹ̀ ń wò yìí, no side effect kankan ló ń pe léyìí, natural àgbo tiwa tá a bá láyé òun nì, ẹbẹ̀ ti rí ìyẹn dúró bẹ́ẹ̀. Ọṣẹ eléyìí tẹ́ bá rán sí aleko, ọṣẹ aleko rè, ẹ fi fọkó yín láàárọ̀ bó ṣe dúró rè, ìyàwó yín á máa ṣèbá yín nínú ilé ni, ó máa bẹ́rí fún yín, á ní respect fún yín torí kíni ojúṣe yín ó péye nínú ilé ni. Àwọn ọkùnrin kan wà o, wọn ò lè ṣe déédéé, ojú wọn máa ń tì wọ́n, ara wọn ò kì í yá sóbìnrin wọn, ìbí tẹ̀ máa ń ronú ni. Ẹ fẹ́ gbọ́, ìmí àníyàn máa lómi tútù, in fact inú òun ò dùn, láti sìn ín lọ máa dunnú ni, ayọ̀ ti dé. Òun ní aleko ẹlẹ́ja òjijì tẹ̀ tí ń gbọ́, ẹlẹ́ja òjijì ó ti wá gbáyé olújára, ó ti wáyé olújára kirikiri, ó ti káàkiri, ó lọ fún àgán o, mi ò rí irú ẹ̀ rí o, àgbo tẹ̀ ń wò yìí ó lọ jìnnà. Òun ní ẹlẹ́ja òjijì, ẹja náà lẹ̀ ń wò yìí, ẹja òjijì tẹ̀ ń wò òun náà ní, ẹja òjijì ni ara yín tó ti kú yẹn ó máa jí dìde. Ṣé ẹ ti rí ẹyin tẹ́lẹ̀ rí, ṣé ẹ ti rí, ṣé ẹ ti dá mọ̀, ẹja òjijì nìyí, wọ́n ń ṣe jẹ o, wọ́n máa ń lò ní, ó wọ́n gan bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Tá bá ní ẹja tó wọ́n bíi góòdì òun nìyí, ó wọ́n, ṣùgbọ́n ara yín tó ti kú tí gbọ̀ọ̀lá yín tí ò lè dúró báyìí láàárọ̀ tẹ́ ẹ jí, tí ò lè dúró báyìí yẹn á bá wa jí dìde. Eléyìí náà kan tẹ́ bá wo súra ẹ̀ náà ẹ rí i pé ó jọ gbòòlà náà, Ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀, àwa kọ́ ṣe bẹ́ẹ̀ ti rí, iṣẹ́ ni. Ìwọ tó ṣe ẹ̀kan tó máa ń dákú gbọ́nàgbọ́nà, ẹlòmíì ní high blood pressure, ó ní lára, tẹ́jẹ̀ ti ṣe lápá, ìfúnpá ẹ̀ tó ti ga gan, tá máa ní solution sí fún wọn, o lè bá yàwó ẹ̀ kó gbádùn ẹ̀ ń lọ́wọ́ àfẹ́ ìtì ẹ̀ pé yá ìjẹ́bọ́ lóbi tútù ṣùgbọ́n èmi kí ló ń jẹ́ bẹ́ẹ̀, ẹja òjijì á jí ara ẹ̀ dìde. Ìkan súnmọ́ wọn á ní wọ́n ṣe test lọ́sibítù, wọ́n á ní nọ́nú diabetes yẹn, ìtọ̀ ṣúgà wọ́n ló ti àfẹ́ ìtì wọn, nǹkan ọmọkùnrin wọn láàárọ̀ kò lè dúró, ara wọn ó sì kú. Eléyìí máa jí dìde yìí bẹ́ẹ̀ ti rí ẹja òjijì ni, a ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ wọn ní ẹja òjijì bó ṣe wà yìí, ẹ lè mú nínú omi, tẹ́ bá lè fẹ́ mú nínú omi sìn, á sapá yín báyìí gìrì, á ṣe yín lára. Okó tẹ́ ẹ ló wà nílẹ̀ tẹ́ ẹ ní kò dìde láàárọ̀ yẹn, òun náà yẹ kí ni o, òun náà jí dìde gìrì, òun ló máa jí dìde kó má bàa rú yín lójú. Èyí ni wọ́n ń pè ní solution. Kí ló ń pè é solution? Okó tí ò lè dìde, okó tó ti rẹ̀, okó tí ò lágbára mọ́, òun lélẹ́yìí solution. 3 in 1 ní ọlọ́gẹ̀dẹ̀ tí bá ń gbọ́ ọlọ́gẹ̀dẹ̀ òun yẹn sọ gẹ̀dẹ̀ ni òun nìyí, ó máa mú dìde. Ẹlẹ́kejì ẹja òjijì rè, àgúnmọ́ ẹlẹ́ja òjijì òun lẹ̀ ń wò lọ́wọ́ mi, kò síbi tẹ́ ẹ lè wà máa sẹ́yìn díẹ̀ sí yín ni. Àwọn tí wọ́n lò wọ́n ń kíra ni pé màmá àwọn bẹ́ẹ̀rí gbòòsà lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún, mo ní kò tó bẹ́ẹ̀ mi náà kọ́, bàbá ìyá mi làbá máa kí, bàbá sàláwù ṣẹ́wọ́ níkú bẹ́ẹ̀ mo sọ fún yín, làbá máa kí torí kí ni àwọn náà ní ọmọ mi ò ṣùgbọ́n èmi o n tó máa ṣe nìyí o, eléyìí náà kọ́ mo fi kẹ́ ẹ o, èmi náà tó wá fi ń kẹ́ gbogbo yín náà, ó fi kẹ́ mi ni, ṣì wá ń kẹ́ yín náà ni. Ẹ pè mí sórí aago tó bá ní problem pé ìyàwó tiẹ̀ nínú ilé ò lè ṣe déédéé,
ó tiẹ̀ ti ń ṣe nígbà kan ṣùgbọ́n ṣàdédé báyìí ó ti ẹ̀kan rárá mọ́ ó tiẹ̀ ti múrò nù bẹ́ẹ̀ má ronú pè mí ni màmá òṣùgbẹ́ mi mo ní ìdìgbà àgbo yẹn 3 in 1 sẹ́ǹdẹ̀ sí máa sẹ́ǹdẹ̀ sí yín ni kò síbi tẹ́ ẹ lè wà throughout the world ló ń gbà kò sí ní káàkiri àgbà ńlá yẹn lórí òkè òfurufú fúlọ̀ lóríṣiríṣi ìlú tá a dárúkọ kò sí ìlú tó àwọn àtúntẹ̀ bá béèrè lọ́bi máa sẹ́ǹdẹ̀ sí yín ni láàrin fáwọn ilé iṣẹ́ ti rí gbà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín wọ́n ní ewé òtí wọ́n ní oògùn tí ò jẹ́ wọ́n ní ewé ẹ̀ ní o máa sọ pé tóògùn ò bá jẹ́ ẹni báwo ló lè ṣe tóògùn ò bá jẹ́ ewé ẹ̀ ní o pé èmi lọ́mọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ alágbádá jóògùn ọmọ eré kan ni mo pè ìgbẹ́ yóò jẹ́ mi lójú ọlọ ẹ má yẹ kó rí yín ló jẹ́ pè mí ẹ pè mí solution lẹ́wọ̀n yìí o ara yín ó kú dìdìdì ara sí ẹ ò sí ẹ̀ ń jí mọ́ àbí wọ́n tó pò sí ẹ̀ rí òde ilé iṣẹ́ wọ́n gbé iléeṣẹ́ sílẹ̀ fún iléeṣẹ́ lélẹ́yìí o ó yẹ ẹ máa ṣiṣẹ́ lọ ọ̀rọ̀ ẹ wá ṣe ìgbà ẹ lè lágbára mọ́ ojú wá sí ẹ ká sì ju kúrò níbẹ̀ pè mí ìyàwó pè mí fọ́kọ ẹ pè mí ẹjọ́ mọ́mí ọkọ mi ni kò lè ṣe déédéé pè mí solution lélẹ́yìí ẹ̀yin obìnrin tẹ́ ń pè mí torí ọkọ yín mo kí ẹ̀yin náà ìdílé yóò ní dàrú o mo kí yín gan obìnrin gidi ni yín àwọn obìnrin kan wọn nílé pè èèyàn mọ́ wọ́n máa ṣe pàlàpàlà ni ṣùgbọ́n ẹ̀yin wá bó ṣe máa dà nínú ilé ọkọ yín ẹ lè fẹ́ pè mí sórí àgbo tẹ́ ń wò yìí ó nìyí ẹja òdìjí ni ó nìyí ọlọ́gẹ̀dẹ̀ ni ẹja yìí náà súnlẹ̀ eléyìí náà ṣe sí rí ẹ fi wọ́ ẹ fi fọ́ ni bó ṣe máa dúró rè kò ní dúró ń bọ̀ bí tẹ̀lé sí nọ́mbà náà ni nọ́mbà mi náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun náà ni 07033231022 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mò ń pè fún yín o 07033231022 ṣé mo sì bẹ̀rẹ̀ sí gbọ́ ìdọ́dà mi ìsáré pèlè ni wọ́n ok bó la máa ń lọ báyìí WhatsApp number mi ṣe ní WhatsApp number yẹn òun ni 09033448232 ẹgbẹ́ náà lẹ́ẹ̀kan sí 09033448232 àmọ́ òṣùgbẹ́ mi bó la ṣe máa ṣe sẹ́ǹdẹ̀ sí mi kò sí problem wẹ́rẹ́ lẹ máa gbà tẹ bá lè ṣe ń gbà máa jẹ́ fún yín ẹ̀yin tí ẹ sì lo ṣẹ́ yìí tẹ́ ẹ ti ní bó ṣe rí kò ní bàjẹ́ fún gbogbo yín fọwọ́ta ìdílé yín tó ti dúró gbọ́ngbọ́n kò ní padà wá dàrú o ayọ̀ ni mo fi yín sílẹ̀ ní tẹ bá sún padà bọ̀ màá tún bá yín náà yàtọ̀ àlàáfíà ẹ sì ẹ̀ wá gbọ́ ó dàbí òfò ni mo ṣe fún yín o àwọn ìyá ní àmọ́ Ìjẹ̀bú lómi tútù ṣé àgbo nìkan lè ń ṣe ni ẹ wọ YouTube lọ kẹ́ ẹ search Ọ̀ṣùgbẹ́mi Ìjẹ̀bú lómi tútù ẹ rí i pé ẹrù pọ̀ ń bẹ oníṣègùn ìbílẹ̀ ni mí tó gbóúnjẹ pé tó gbàwó ẹ̀bọ̀ tó mọ lílo ìwé àti ìgbòpọ̀ ń bẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín tá a bá sí ní tàbáláyé yìí náà o àwọn òrìṣà wa yìí náà o bó la ṣe ń kẹ́ wọn bó la ṣe ń gẹ̀ wọn o àtúnyọ sẹ́yìn náà gbogbo ẹ̀ ló pọ̀ ní rẹpẹtẹ bẹ́ẹ̀ ni ìgbà ọdún mọ́lẹ̀ abá wa máa ṣe tá a bá ti dáwọ́lé ayọ̀ sí rere lẹ́yìn o ayọ̀ ni mo fi yín sí tí bá tún padà bọ̀ màá tún bá yín ní ayọ̀ àti àlàáfíà yín kò ní di fíafíà nípa ta lẹ́kọ̀ọ́ yìí nípa lẹ́kọ̀ọ́ sí òtí òlé yìí ẹ kò yá Ọ̀ṣùgbẹ́mi Ìjẹ̀bú bẹ́ẹ̀ mo sọ fún yín àlàáfíà ò tó yín lára o ojú ò ní sí wa o bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.